Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún àánú àti oore ńlá àti àrígbà lọ́wọ́ yín. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ láti rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kẹjọ. Aṣẹ́yìn lọ́ba nítorí àṣeyọrí, ìbùkún, àlùyọ, oríire àti ìgbéga ó bọ̀ wá sí ojú ọ̀nà wa. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́bọ̀ ọjọ́ 15 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbé yẹ̀wò lẹ́ni sọ wípé àwọn ohun tó máa ń pa àdúrà apá kejì. Àwọn tó máa ń pa àdúrà apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé Jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹta. Ìwé Jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹta. Ẹ̀yin béèrè ẹ̀yin kò rí gbà, nítorí tí ẹ̀yin sì béèrè kí ẹ̀yin kí ó lè lò ó fún ìfẹ́kùfẹ́ ara yín. Nígbà tí a mú bíbélì kíkà wa ní fún ti èní nínú ìwé Jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Ìwé Jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkíní títí dé ìkẹfà. Níbo ni ogun ti wà? Níbo ni ìjà sì ti wá láàrin yín? Láti inú ẹ̀yin akọ́, láti inú ìfẹ́kùfẹ́ ara yín tí ń jagun nínú àwọn ẹ̀yà ara yín. Ẹ̀yin fẹ́, ẹ̀yin kò sì ní. Ẹ̀yin ń pa, ẹ sì ń ṣe ìlara, ẹ kò sì lè ní. Ẹ̀yin ń jà, ẹ̀yin sì ń jagun, ẹ kò ní. Nítorí ẹ̀yin kò béèrè. Ẹ̀yin béèrè, ẹ̀yin kò rí gbà. Nítorí ẹ̀yin sì béèrè. Kí ẹ̀yin kí ó lè lò ó fún ìfẹ́kùfẹ́ ara yín. Ẹ̀yin panṣágà obìnrin àti panṣágà ọkùnrin. Ẹ kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé, ó di ọ̀tá Ọlọ́run. Ẹ̀yin ṣe bí ìwé mímọ́ sọ lásán pé èmi tí ó fi sínú wọn ń jogún gidigidi lórí wọn, ṣùgbọ́n ó fúnni ní oore ọ̀fẹ́ sí. Nítorí náà ni ó ṣe wípé Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Lánàá, mo jíròrò lórí bí ẹ̀ṣẹ̀ ṣe lè paná àdúrà. Ohun mìíràn tó lè paná àdúrà ni àìgbàdúrà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. O gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ní ète fún ayé rẹ o. Ó sì fẹ́ wá sí òpin rere. Ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 11. Èyí túmọ̀ sí pé Ọlọ́run ní ohun tó ń retí láti ọ̀dọ̀ rẹ kí a tó bí ọ. Nítorí náà, ohun gbogbo tí òun ṣe tí ó fi mọ́ àdúrà tí ó ń dáhùn, ó wà láti mú ọ dé òpin ìrètí rẹ ni o. O kò lè gbàdúrà sí Ọlọ́run láti ṣe nǹkan tó lòdì sí ìfẹ́ rẹ o. Kò ní sí ìrètí, kò sì ní ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ tí ó sọ pé mo ti bi Ọlọ́run fún nǹkan pàtó fún ọ̀pọ̀ ọjọ́ pípẹ́ láìsí ìdáhùn. Ibi tí wọ́n ti ṣì ni pé wọn kò ṣe àyẹ̀wò bóyá ohun tí wọ́n béèrè bá ìfẹ́ Ọlọ́run mu, àbí ó kàn wà fún ìfẹ́kùfẹ́ ara wọn nìkan. Ìwé Jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹta. Bíbélì nìkan yàtọ̀ sí ìfẹ́ Ọlọ́run jẹ́ sísì béèrè o. Bíbéèrè nǹkan tí ó yàtọ̀ sí ìfẹ́ Ọlọ́run ó jẹ́ sísì béèrè. A máa ń paná irú àwọn àdúrà bẹ́ẹ̀ ni o. Ọlọ́run kò sì ní dáhùn irú àdúrà bẹ́ẹ̀. Ìdí nìyí tí o fi gbọ́dọ̀ súnmọ́ ẹ̀mí mímọ́. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ 26. Ó sọ pé a kò mọ àdúrà gbà o. Lọ́pọ̀ ìgbà a kò mọ ìfẹ́ Baba. Àmọ́ ṣá, ẹ̀mí mímọ́ lè ràn wá lọ́wọ́ láti gbàdúrà nípele pẹ̀lú ohun tí ìfẹ́ Baba jẹ́. A ó sì rí ìdáhùn àdúrà náà. Tí o bá fẹ́ fọ̀, o gbọ́dọ̀ gbàdúrà tó ṣe déédéé, nítorí ẹ̀mí mímọ́ ń gbàdúrà ìfẹ́ Baba láti ipasẹ̀ rẹ. Tí o bá ń fi èdè ìfọ̀, ẹ̀mí mímọ́ ń gbàdúrà tí ó ṣe déédéé láti ipasẹ̀ rẹ. Nígbàkúgbà tí ìwọ bá ń fi èdè ìfọ̀, ṣe ìlóye kí ó yé ọ pé
o wà pẹ̀lú ọmọ alàgbà ilé iṣẹ́ kan, o wà pẹ̀lú ọmọ alàgbà alága ilé iṣẹ́ kan, o wá kọ̀wé fún iṣẹ́ ní ilé iṣẹ́ yẹn pẹ̀lú lẹ́tà tó ní àkórí ọ̀kan lára àwọn ọ̀gá ilé iṣẹ́ náà, tí o sì ní ọmọ alága tí ó jẹ́ ọ̀kan lára alákòóso gẹ́gẹ́ bí ẹni tí wọ́n lè kàn sí láti mọ̀ nípa rẹ̀ sí. Nígbà tí ìwé láti ṣiṣẹ́ rẹ̀ bá dé orí tábìlì alága, kò ní lè gbà sẹ́gbẹ̀ẹ́ kan nítorí yóò ṣe àkóónú àwọn ohun tó ní í ṣe pẹ̀lú ilé iṣẹ́ náà àti ìpè tí o fẹ́ kọ́ àti ipa tí o fẹ́ kó, àti nítorí pé ọmọ rẹ̀ jẹ́ ẹni mímọ́ rẹ, dájúdájú wàá gba iṣẹ́ náà nítorí yóò jẹ́ ohun tó wà lọ́kàn alága pé o ní ìbáṣepọ̀ tó gúnrégé pẹ̀lú ọmọ rẹ̀. Tí o kò bá fẹ́ kí á paná àdúrà rẹ, jẹ́ kí ẹ̀mí mímọ́ gbàdúrà láti ipasẹ̀ rẹ bí o ti ṣe ń ṣe ìbáṣepọ̀ tó gún mọ́rán pẹ̀lú Jésù, tí o sì ń gbàdúrà ní orúkọ rẹ̀. Àwọn kókó àdúrà tó dára jùlọ ni àwọn èyí tí ẹ̀mí mímọ́ yóò máa gbé wá fún ọ. Kókó ìṣe: ẹ̀mí mímọ́, jọ̀wọ́ kọ́ mi láti lè gbàdúrà gẹ́gẹ́ bí ìfẹ́ bàbá ní ìgbà gbogbo ní orúkọ Jésù. Ẹ já sọ pé bàbá mi, Ọlọ́run yọ̀ǹda ẹ̀mí mímọ́ sínú ayé mi tí yóò máa kọ́ mi láti gbàdúrà gẹ́gẹ́ bí ìwọ Olúwa ti fẹ́. Ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè, fún mi ní oore ọ̀fẹ́ máa yọ̀ǹda àwọn àdúrà gẹ́gẹ́ bí ìfẹ́ bàbá sínú ayé mi, kí àdúrà mi kí ó lè ṣe ìtẹ́wọ́gbà ní ọwọ́ Ọlọ́run. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa like, kẹ máa share, kẹ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.